ti ṣetán láti dojúkọ gbogbo ìpèníjà tó wà níwájú mi, MC Oluomo ló sọ bẹ́ẹ̀. Musiliu Akinsanya tí gbogbo ènìyàn mọ̀ sí MC Oluomo ti pinnu láti tọ́jú ipò titun rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ àwọn onímọ́tò NURTW. Wọ́n yan MC Oluomo sípò ní ọjọ́ kan péré lẹ́yìn tí aṣáájú rẹ̀ Ìbíkúnlé Bárúwá gba ìdájọ́ nílé ẹjọ́ kòtẹ́milọ́rùn. Ilé ẹjọ́ sì fi ìdí rẹ̀ múlẹ̀ pé iṣẹ́ rẹ̀ sì ń tẹ̀síwájú lórí ipò. MC Oluomo sọ wípé òun kò mọ̀ nípa ìdájọ́ ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn o. Ó sì sọ wípé òun kò kópa nínú ẹjọ́ tó yọrí sí ìpinnu yìí. Bárúwá gba ìdájọ́ náà lọ́jọ́ 8 oṣù kọkànlá ọdún tí a wà yìí nígbà tí wọ́n yan MC Oluomo lọ́jọ́ Sátidé oṣù kọkànlá ọdún 2024 tó sì búra ní ọjọ́ Ajé ọjọ́ kọkànlá oṣù kọkànlá ọdún tí a wà yìí. Ìdìbò rẹ̀ jẹ́ ṣíṣe láti ọwọ́ àwọn aṣojú gúúsù ìwọ̀ oòrùn NURTW gẹ́gẹ́ bí àwọn ìlànà àjọ náà. Ìpele kan tí wọ́n ròyìn pé kò sí nínú ìgbìyànjú Bárúwá fún ìgbà kejì. Lẹ́yìn ìròyìn káàkiri nípa ìdásílẹ̀ rẹ̀ àti fídíò tí ó gbajúmọ̀ tí ó fi hàn pé wọ́n yọ àwọn ohun ìní rẹ̀ kúrò ní ọ́fíìsì rẹ̀ lẹ́yìn ọjọ́ 3 péré. Lẹ́yìn ìdájọ́ ilé ẹjọ́, MC Oluomo ṣe ìkéde tó lágbára lọ́jọ́ Ìṣẹ́gun ọjọ́ 19 oṣù kọkànlá ọdún tí a wà yìí. Èèmọ̀ wọ̀lú o, àwọn ará ìlú Òṣogbo sọ wípé kí kábíyèsí fipò sílẹ̀. Òwe Yorùbá kan ló sọ wípé bọ́ba kan ò kú, ọba kan ò lè jẹ. Àmọ́ ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ nílùú Òṣogbo. Ataọjà ìlú Òṣogbo Ọba Jimoh Ọláonípẹ̀kun ti sọ̀rọ̀ lórí ìwọ́de kan tó wáyé ní ìlú Òṣogbo. Ìwọ́de ọ̀hún ló dá lórí bí àwọn kan ṣe sọ wípé kó fi orí tẹ̀ sílẹ̀. Ọjọ́ Ajé ọjọ́ 19 oṣù kọkànlá ọdún tí a wà yìí ni àwọn ènìyàn kan kó ara wọn jọ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ń wọ́de káàkiri ìlú pẹ̀lú oríṣiríṣi àkọlé lọ́wọ́ wọn. Nínú àwọn àkọlé náà láti rí èyí tí wọ́n kọ ọ̀rọ̀ wípé àwọn kò ní gbà kí ọba Ọláonípẹ̀kun bá ọjọ́ iwájú ìlú Òṣogbo jẹ́. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tó bá oníròyìn sọ, Ọ̀gbẹ́ni Bello Wàsíù tó jẹ́ akọ̀wé fún ọba Jimoh Ọláonípẹ̀kun sọ pé àwọn ọlọ́tẹ̀ tí kò fẹ́ kí ìjọba kábíyèsí lọ síwájú ni wọ́n wọ́de yìí. Ó ní lóòtítọ́ ni àwọn gbọ́ nípa ẹ̀sùn náà ṣáájú àkókò yìí, ṣùgbọ́n àwọn tí ọ̀rọ̀ kàn ti jáwé olúborí nílé ẹjọ́. Ó ṣàlàyé pé nígbà tí kábíyèsí fi àwọn ènìyàn kan jẹ oyè ni ọ̀rọ̀ náà kọ́kọ́ bẹ̀rẹ̀ tí wọ́n sì bínú tì í lọ sílé ẹjọ́. Ọ̀gbẹ́ni Bello sọ pé irọ́ pátápátá ni pé kábíyèsí fi àwọn tí kì í ṣe ọmọ ìlú Òṣogbo jẹ oyè tàbí fi wọ́n jọba àwọn ìlú kéékèèké tó wà lábẹ́ Òṣogbo lẹ́yìn tí ọba ti gba owó lọ́wọ́ wọn. Àwọn agbébọn dáná sun oko wọ́n sì tún jí ọ̀pọ̀ ènìyàn gbé lọ. Ó tún gbóbọ̀ o lápá òkè ọya. Àwọn agbébọn dáná sun oko wọ́n tún jí ọ̀pọ̀ ènìyàn gbé lọ. Àwọn agbébọn ní ìpínlẹ̀ Zamfara ti dáná sun oko àwọn àgbẹ̀ tí wọ́n sì tún jí ọ̀pọ̀ ènìyàn lọ ní àwọn ibì kan ní ìpínlẹ̀ náà. Àwọn olùgbé ìlú náà tó wà lé ẹ̀bá ẹnubodè ìpínlẹ̀ Kebbi wọ́n ní àdánù ńlá ni àwọn agbébọn yìí kó bá ọrọ̀ ajé wọn. Kódà ó pàdánù èrè oko wọn bíi àgbàdo, òwú, ẹ̀wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lára àwọn àgbẹ̀ tó bá oníròyìn sọ̀rọ̀ ṣàlàyé pé àwọn agbébọn yìí wọ́n pọ̀ lọ́pọ̀lọpọ̀. Kódà wọ́n túyáyá dé ní o. Ibi tí àwọn àgbẹ̀ yìí ti gbin ọ̀pọ̀ àgbàdo, òwú, ẹ̀wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni àwọn agbébọn yìí bẹ̀rẹ̀ sí ní dáná sun. Wọ́n ṣàlàyé wípé àwọn agbébọn náà tún jí àwọn ènìyàn gbé lọ lẹ́yìn tí wọ́n ti dáná sun oko wọn tán. Ìyà ńlá ló máa ń jẹ wá níbí yìí nígbàkigbà tí ìkọlù yìí bá wáyé. Báyìí ni wọ́n ṣe máa ń ṣekú pa ọ̀pọ̀ ènìyàn. Ọ̀kan lára àwọn àgbẹ̀ tó bá oníròyìn sọ̀rọ̀ sọ wípé ìwà tí àwọn agbébọn ọ̀hún máa ń hù sí wa máa ń jẹ́ kí a rí ara wa bí wípé a sí lára ọmọ Nàìjíríà. Ó tún fẹ̀sùn kàn pé àwọn agbébọn ọ̀hún tún máa ń jẹ gbogbo ẹran àwọn láì nídìí kan pàtó. Táwọn kò sì ní nǹkan tí àwọn lè ṣe ju kí àwọn máa wòran ìgbèkùn táwọn agbébọn náà fi wọ́n sí. Ó fi kún pé ènìyàn 7 ni wọ́n jí gbé lọ lẹ́yìn tí wọ́n dáná sun oko àwọn. Lẹ́nu ọjọ́ 3 yìí ni àwọn agbébọn tún bẹ̀rẹ̀ sí ní dáná sun oko ní ẹkùn ìwọ̀ oòrùn àríwá Nàìjíríà.
Ní àwọn agbègbè mìíràn, àwọn agbébọn náà máa ń sọ fún àwọn àgbẹ̀ láti dáwọ́ iṣẹ́ dúró tí wọn yóò sì máa gba owó lọ́wọ́ wọn kí wọ́n tó lè tẹ̀síwájú iṣẹ́ wọn. Ó ṣeé ṣe kí afẹ́fẹ́ ìdọ̀tí, kurukuru àti oòrùn yọ gba ojú ọjọ́ láti ọjọ́rú. Àjọ tó rí sí ọ̀rọ̀ ojú ọjọ́ ní Nàìjíríà, the Nigerian Meteorological Agency (NIMAT), ti sọ pé afẹ́fẹ́ ìdọ̀tí, oòrùn tó mú gọ̀rìngọ̀rìn àti kurukuru yóò gba ojú ọjọ́ bẹ̀rẹ̀ láti ọjọ́rú 20 oṣù kọkànlá ọdún tí a wà yìí. Ọjọ́ mẹ́ta gédégbé ni èyí yóò fi rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí NIMAT ṣe wí. Ìyẹn ni wípé ọjọ́ Ẹtì ni àyípadà ojú ọjọ́ náà yóò dópin. Gẹ́gẹ́ bí NIMAT ṣe wí, káàkiri Nàìjíríà ni àyípadà náà yóò ti wáyé. Nínú àtẹ̀jáde NIMAT tí wọ́n ṣe síta ní ọjọ́ Ìṣẹ́gun, wọ́n ṣàlàyé bí yóò ti rí ní àwọn apá òkè ọya bíi Zamfara, Katsina, Kano, Sokoto, Kebbi, Jigawa àti Kaduna. Wọ́n fi kún wípé àrá lè máa sán ní àwọn ìpínlẹ̀ bíi Delta, Bayelsa, Rivers, Cross River àti Akwa Ibom. Òjò sì lè rọ̀ pẹ̀lú. Ní apá gúúsù Nàìjíríà, ojú ọjọ́ kò lè fi bẹ́ẹ̀ mọ́lẹ̀ kedere lọ́wọ́ àárọ̀ bí NIMAT ṣe ní yóò wáyé. Àjọ NIMAT rọ àwọn ará ìlú láti dá ààbò bo ara wọn ṣáájú àti lásìkò àyípadà ojú ọjọ́ yìí. A lè rí jù báyìí lọ fún ti ìròyìn wa ọjọ́ tòní lórí ìkànnì Ultimate Folks TV. Mọ́rẹ́níkẹ́jì Adédayọ̀ lórúkọ tèmi ń jẹ́.